ṣe ti rí ohun tí ó fẹ́ mú mi ṣe fídíò yìí ni pé mo fẹ́ fi fídíò yìí de ọ̀rọ̀ mọ́lẹ̀ ni gẹ́gẹ́ bí ìṣe mi àtàṣà mi pé àsọsílẹ̀ mi kò ní lọ láláìṣẹ ẹ rí i pé mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nígbà tí bàbá kí ó gba góòdù náà fẹ́ ṣẹlẹ̀ ọlọ́run dẹ́nu kó wá sí ìmúṣẹ ṣùgbọ́n lórí ti SARS Jamiu mo gbìyànjú lánàá pé kí n sọ̀rọ̀ lórí program but I didn't know whether pé network yẹn ó bad a little bit but ìmọ̀ràn mi gba SARS Jamiu ni pé ṣe ti rí ẹni tó pè yín pé wọ́n fẹ́ ṣe àtúnṣe gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lóòótọ́ wàláì tàláì súnmọ́bìláì wọn wà ní position láti ṣe àtúnṣe ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tí Kùránì sọ fún wa pé tí mùsùlùmí méjì bá ń jà ó ní kí a ṣàtúnṣe láàrin wọn pẹ̀lú kíni ó ní bil adil ká ṣe pẹ̀lú déédé tí ò bá ti sí déédé láàrin pé èèyàn fẹ́ ṣe àtúnṣe láàrin mùsùlùmí méjì kò sí bó ṣe lè hùn kó rí pátá yẹn ò lè yanjú eléyìí lèmi náà ń sọ lọ́jọ́ tó ti pẹ́ wípé ẹni bá máa ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn láti fi wá ojú rere Ọlọ́run láti fi gba aládàá níwájú Ọlọ́run torí wípé inú iṣẹ́ olóore tó tún ní agbára tàbá ti yọ wọkọ̀ wáyé Islam márùn-ún inú iṣẹ́ olóore tó tún ní agbára jù kódà tó ní oore ju pé kíyàn tó máa lọ múra lóṣooṣù lọ ní kíyàn máa ṣe àtúnṣe láàrin mùsùlùmí méjì bí yàn bá ń ṣe àtúnṣe láàrin mùsùlùmí méjì oore tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ju kíyàn máa náà lọ sí múra lóṣooṣù lọ pẹ̀lú kíni bèlè adìlì tí ò bá ti ṣe déédéé kò lè ká ìtọ́jú ṣe. so that kọ́nù kọ̀wé sọ fún SARS Jamiu ni pé lórí case captain case èyí tí wọ́n ń gbìyànjú láti pé bóyá kẹ́ lọ withdraw èmi ò ní sọ anything bóyá kẹ́ withdraw ọ̀gá má withdraw because mo ti sọ láti day one mi sínú ẹni tó ń sponsor case captain but mo wà nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ case captain lórí social media mo dẹ̀ wà nínú àwọn tí wọ́n play role tó jẹ́ ká rí light fact lórí social media ó túmọ̀ sí wípé tí ẹ bá ń bẹ́ ṣe nǹkan kan lórí case captain èmi náà náǹfààní àti sọ sí ṣùgbọ́n kan tó fẹ́ kẹ́ lọ mọ̀ ni wípé gbogbo tó bá ti jọmọ́ pé ọ̀rọ̀ case captain yìí wọ́n fẹ́ gbà lọ́wọ́ yín à ń láti ní àdéhùn agreement tó solid lórí case captain ọ̀tẹ̀ má gbàgbé pé lọ́jọ́ kìíní àná tí wọ́n lọ competition lé wa lórí ní zone 2 orúkọ mi wà náà àwọn tí wọ́n fi sínú petition yẹn wípé à ń bá òun lórúkọ jẹ́ lórí case captain tó dé jà sí pé case captain gbogbo wa la mọ̀ pé lóòótọ́ lódodo jàǹbá kan Yusuf mọ̀ ń pa bó ti send fídíò sí captain tí captain tó bẹ̀rẹ̀ sí ní defame SARS Jamiu òun gan ló send fídíò sí so that but tí abáwá pàbẹ́ ti ju àwọn kan lénìí tèmi náà ní kí ẹ máa ti ju èèyàn ṣùgbọ́n ó gbọ́dọ̀ dé lórí àdéhùn tẹ́ bá dẹ̀ máa ṣe kinní mo ti sọ níjọ́ tí mi sọ fún wọn pé ẹ pé gun kinní ẹ pé gun kejì pátì méjì ni wa àwa belong sí pátì SARS Jamiu bàbá Bariga náà belong sí wa bàbá Akéwà Gold náà belong sí wa gbogbo wa akọ̀ bẹ́ẹ̀ tẹ́ pé àwa wà lábẹ́ pé à ń tẹ̀lé Mudiru Markaz àwọn other side náà àwọn náà belong sí pátì tiwọn tẹ́ pé ẹ mọ̀ wọn tọ́rọ̀ ìbá máa yanjú mo sọ pé àfikẹ́ pé gbogbo wa tẹ́ bá pé gbogbo wa kóníkálùkù sọ̀rọ̀ ẹ̀ ń da gbogbo tó bá wà lọ́wọ́ ẹ̀ ká dẹ̀ ṣe àdéhùn káàdéhùn yẹn dẹ̀ wà kó òfin Federal High Court kó guide gbogbo wa débi pé ẹnìkan ò tún ní pé òun tún ń gbẹ̀yìn àbọ̀ òun tún lọ ń ṣe aburú lẹ́yìn kò dẹ̀ ní sẹ́ni tó máa tó wá sórí social media tó máa wá àtáàkì ara wọn mọ́ ìyẹn lèmi gbà lámọ̀nà ọ̀rọ̀ tó ti pẹ́ ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ọ̀tọ̀ nìkan tó ṣẹlẹ̀ sí bàbá kí ó gba góòdì gbà yẹn ṣùgbọ́n SARS Jamiu ẹ fi jọba kí ó gba góòdì kọ̀ mọ́ tí ò bá ti sí solid agreement èmi ẹnìkan má withdraw mátà yín ilẹ̀ ní kéèsì yẹn lẹ̀ nọ́ọ̀gbẹ̀ ṣùgbọ́n ẹrú tàwa náà ta sọ̀rọ̀ lé lórí wípé nítorí kéèsì náà ṣe hàn ti fáwa náà ṣe yẹn so that ẹlẹ́ẹ̀kejì wà ń bẹ̀ ni pé bàbá tọ́lọ́ náà fẹ́ parí mátà yìí mi ò ní kàn tó fẹ́ sọ lórí ọ̀rọ̀ wọn mọ́ for now because èmi ní tìjú èmi tẹ̀ ní bẹ́ẹ̀rù mo ní tìjú ṣùgbọ́n ní kàn fẹ́ sọ fún wọn ni pé ẹni bá máa parí ọ̀rọ̀ tó dẹ̀ kó fẹ́ ṣe nǹkan yẹn nítorí tọ́lọ́run tó dẹ̀ fi gba aládá wájú Ọlọ́run ó gbọ́dọ̀ kọ́kọ́ lọ mọ̀ wípé Ọlọ́run tó ń fẹ́ torí ẹ̀ ṣe yẹn ló máa sọ̀rọ̀ lẹ́sàn that's number one. Number two ẹni bá máa parí ọ̀rọ̀ náà gbọ́dọ̀ bínú torí pé ẹni bá fẹ́ yanjú ọ̀rọ̀ tó dẹ̀ fi gba oríwájú Ọlọ́run ó gbọ́dọ̀ tẹ̀lé ayé Ọlọ́run tó sọ pé alladhina bada iz'anza basmala alladhina yunfiquna fi sarai wad darai wal ghazimina al ghayz wal afina 'anil nas wallahu yuhibbul muhsinin. Ọlọ́run jẹ́ ká mọ̀ wípé gbogbo ẹni tó bá náwó torí tọ́lọ́run bí bàbá yìí náà ṣe náwó torí tọ́lọ́run fi sarai wad darai ìgbà tó dẹ̀wọ̀n ìgbà tó nira tọ́nà torí tọ́lọ́run ọ gbọ́dọ̀ lọ ní wal ghazimina al ghayz èèyàn kan bú mi èèyàn kan ṣẹ́ mi èèyàn kan ṣàbúrú mi tí wọ́n bá gbé yẹn kó lọ́kàn wọn ò lè rí déédéé ṣe o ìgbàlọ́jẹ̀ máa di wallahu yuhibbul muhsinin ìgbàlọ́jẹ̀ máa rojú rí Ọlọ́run tọ́lọ́ wọn máa tó dẹni tó ní Ọlọ́run nífẹ̀ẹ́ torí pé tó máa ronú pé èèyàn kan ṣe àwọn èèyàn kan bú àwọn èèyàn kan sọ̀rọ̀ kan sáwọn ó túmọ̀ sí wípé àwọn náà ò tẹ̀lé ọ̀rọ̀ Ànábì Muhammad yẹn tó ní pé la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu nafsihi àdóbi ni pé gbogbo tó bá mọ̀ pé wọn náà lè gba ọmọ yẹn kí wọ́n ṣe fọ́mọlà kejì gbogbo tí Saheed Shittu ṣe tó ń bí àwa nínú díẹ̀ ìdá kan nínú ìdá mẹ́wàá ẹ̀ náà ni bàbá yìí náà rí ìdá kan pé nínú ìdá mẹ́wàá tó ní wọn ti pé bàbá yìí ní tọ́gùtì wọn ti ní bàbá yìí ló ba Islam ilẹ̀ Yorùbá jẹ́ àtàwọn bẹ́ẹ̀ lọ ó tún wọn pé bá máa ṣiṣẹ́ Ọlọ́run òun náà láti ní ẹ̀mí nọ́fṣì sẹ̀lẹ̀ mẹ́mẹ́ gbọ́dọ̀ fòyẹ́ sí gbogbo èèyàn so that àwa pégun kínní wá pégun kejì kódà gbogbo ẹni tẹ́lẹ̀ òpó sẹ́yìn ẹ pé wọn torí mi mọ̀ pé lọ́dọ̀ tèmi o èmi ṣe nǹkan tèmi torí tọ́lọ́ àwòdẹ̀ ẹ̀dá kan lórí péjì wa so that kò sẹ́yìn kan tèmi ṣe bí ó ṣe pé àwa náà wá kí àtúnṣe ṣẹlẹ̀ nílò ẹ̀kí sọ̀rọ̀ ẹ̀dá ara mi ó lódì bí oṣù mẹ́rin bọ́lá oṣù mẹ́rin mo fi sọ̀rọ̀ ẹ̀dá ara mi yẹn ní tó padà ṣẹlẹ̀ buwa náà la padà rí pé wọ́n padà wọlé sínú fámìlì tèmi náà ni tí bàbá ìyàn dẹ̀ mọ̀ ń pa ẹ̀ tí bàbá ìgan mọ̀ ń pa ẹ̀ tó dà kódà tó tún padà fún ọmọbìnrin yẹn ní owó pẹ̀lú ẹ̀rí tó dá padà fún lówó táwọn náà lè búra níwájú Ọlọ́run ní káàbá pàwọn fún ọmọbìnrin yẹn lówó owó kí náà fún ọmọbìnrin yẹn iṣẹ́ kí náà gbé fún tọ́lú fún lówó ṣùgbọ́n gbogbo eléyìí náà bí yàn bá ti tọ́lọ̀ bá ti dé tọ́lọ́ dẹ̀ ti làyàn alhamdulilayi Ọlọ́run ti là mí trap yẹn mo dúpẹ́ Ọlọ́run ti là mí alhamdulilayi tọ́lọ́ bá ti wá láyàn kí n fọpẹ́ fọlọ́run kí n dẹ̀ fi ọ̀rọ̀ lẹ̀ fọlọ́run sọ àtọ́mọ́ ẹ̀ka àjọba lẹ́nu pẹ̀lú pé kí wàá tọwọ́ bọ̀ bí àdéhùn I'm ready but kò ní jẹ́ Nàìjíríà tọ́mọ́ àpò wà kò ní jẹ́ Nàìjíríà Ọlọ́run tẹ́ bàbá yìí ó lè pe gbogbo àwọn táwọn sọ yìí kóníkálùkù náà mú lọ́ọ̀yà dání káwọn náà mú sáànì dání kí SARS Jamiu máa ń yàn dání káwọn náà wá kí wọ́n pe gbogbo àwọn èèyàn kan invite wa Ọlọ́run kẹ́ wọn wọ́n lè invite wa sí Ghana
wọ́n lè invite wa sí umura àwẹ̀ ló ń bọ̀ lójú ọ̀nà yìí sí wọ́n lè kí wá pàdé ní umura kí a lọ síwájú ilé Ọlọ́run kí àlàáfíà jọba so that wọ́n lè invite wa sí Ghana táwọn lẹ́pẹ́ lọ sí UK ní ọlọ́sí London ní ọlọ́sí America ní gbogbo ẹ̀ lọ́wọ́ tiwa gbogbo ẹ̀ lọ́wọ́ ṣe táwa lè lọ ṣùgbọ́n nítorí àwọn tí wọ́n lè lọ gbogbo ẹ̀ Ghana kò sẹ́ni tó ní visa láti wọ Ghana umura gbogbo lè wọ umura ní rọrùn so that kí bàbá yìí kan ṣe déédéé nítorí tọlọ́run kí wọ́n ṣe ètò kí wọ́n fi ọ̀tẹ́lẹ̀ mo ti máa ń sọ láti day one ètò ní kẹ́ ṣe é fi ọ̀tẹ́lẹ̀ gbogbo tí wọ́n bá ń ṣe pẹ̀lú ọ̀tẹ̀ kò yanjú bọ́tẹ́ bá ṣe ètò nítorí tọlọ́run àtànábì Muhammad ó máa wà sọ sí nídìí eléyìí ọlọ́mọṣẹ́ wà pẹ̀lú wa Ustaz Jamiu lẹ́ẹ̀kan sí ogun kì í tán o Ustaz Jamiu ogun kì í tán o wọ́n máa ń ṣẹ́gun ni o ogun kì í tán èèyàn máa ń ṣẹ́gun ni o ọ̀pá tábàdẹ̀ fi ṣẹ́gun a kì í sọnù o a kì í kan o a máa ń tọ́jú ẹ̀ pamọ́ sí ọjọ́ mi ni o salamu alaykum wa rahmatulahi wa barakatuh.